adá ọpẹ́ ní ẹ̀kan sí àwọn ń parí ọpẹ́ pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún oore àánú tó lọ́n tó ṣe fún wa. Ó tún ní ká máa bẹ́lẹ́bẹ́ láàyè lé ní pẹ̀lú àlàáfíà ara. Ó tún kíjí máa tó ní bá wa láyé ọlọ́ọba ọba Allah, ọba olùṣẹ̀dá, ọba alámójútó, ọba aláàbò, ọba ọlọ́rẹ, adúpẹ́ fún ẹ o. A mọ̀ yí tó sí fún ayé àmà lóore, àwa ń bẹ̀ kó sí àlékún oore fún wa. Jímà tèní mọ́sílùkù jímà táàkì láyé ìrọ̀ Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wá gùn lórí dáadáa. Àwa ń jẹ́rìí pé Ọlọ́run ọba yìí ẹyọ kan ní òpó méjì, ó lórogún ọlọ́ba kan, ó lálàfíjọ lálàfíwé, ó nípìlẹ̀ kátọ̀ ìsọpọ̀ ó ti wà lópin, ó níyàwó pẹ́pọ́ wà bímọ, ẹyọ kan ní ẹnu àwọn orúkọ rẹ̀, àásù ní ẹnu àwọn òròyìn ẹ bímọ fún ọlọ́ọ̀bá náà púpọ̀ ní ìbùkún ọlọ́ọ̀bá náà. Àtọwásìkò jẹ́rìí pé a níbà Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́ọ̀bá ní ṣe, òṣẹ́ ní ṣe, ọ̀rẹ́ ayò rẹ̀ ní, àyànfẹ́ rẹ̀ ní, ẹni mímọ́ jù lọ́nà ẹ̀dá Ọlọ́run ló jẹ́, lẹ́yìn náà ẹni ìfọkàntán rẹ̀ ní lóṣẹ́ tó fìran. Ọlọ́run bá wá bá ń ṣe kẹ́gẹ̀rẹ́ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo àwọn ànábì Ọlọ́run tí a ń jí sọ́rọ̀ síwájú ànábì lẹ́yìn ìjọ nìkankalẹ̀ ní wọn bá ní ṣe kẹ́gẹ̀rẹ́ fún wọn. Àwọn ọmọ lẹ́yìn ànábì, àwọn sàábé, ọkùnrin wọn, obìnrin wọn, ọmọdé wọn, àgbàlagbà wọn, olórí inú wọn, ọmọlẹ́nu wọn, olówó inú tálíkà inú wọn, bá ní yọ́nú sí wọn, ẹnu ìyọ́nú wọn ṣe, onídéédé ni wọ́n nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam. Bó ṣe tó bó ṣe yẹ, wọ́n tẹ̀lé ànábì bó ṣe yẹ, wọ́n sákìtíyàn inú ẹ̀sìn. Gbogbo àǹfààní tàà náà jẹ lé ní ọlá àwọn sàábé ni ìrọ̀lọ́run bá ní yọ́nú sí wọn. Ó mọ́ já wá tẹ̀lé wọn lórí dáadáa tí a jẹ́ ọmọ akíwó tí wọn náà bá ní yọ́nú sí wọn. Ìyọ́nú rẹ̀ Ọlọ́run látorí wọn tí kó dórí àwọn náà, kó dórí àwọn arọ́mọdé ọmọ wa. Lé ní abẹ́ tẹ̀síwájú bí tá fọ̀rọ̀ náà ti sí ní ọ̀sẹ̀ tó lọ, a rí pé agbègbè tá wà náà ni agbègbè alimot wa kí kọ́tù ikú àti pàpàpà kú wa ma yata'allaqu bil maut àtàwọn kan tó rọ̀pọ̀ mọ́ ikú. O náà ni agbègbè tá ti ń sọ̀rọ̀ inú àwọn kútùbà wa lábí oṣù kan sẹ́yìn. Agbè tí a wá dó sí ní ìjẹjọ́, o náà ni àwọn dawa'il maut ath-thalath, àwọn ìṣòro, àwọn ìnira tí ma ń bá ikú rìn mẹ́ta. Ikú ní àwọn ìnira tí ma ń bá rìn mẹ́ta. A ti wá sọ àkọ́kọ́ ń bẹ fún wa, ẹlẹ́ẹ̀kejì la fẹ́ sọ lénìí. Torí ní eléyìí síwájú ká tó wá tẹnubọ̀rọ̀ náà, a ń fi àsìkò yìí ṣe ìkìlọ̀ fún ara wa, a ń fi àsìkò rí ṣe ìkìlọ̀ fẹ́yìn tẹ́ ń gbọ́ wa, ọdọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan ẹjá páyọ̀ Ọlọ́run. Ìpáyọ̀ Ọlọ́run bá di ọwọ́ wa, o náà ni dáadé mú pàdé Ọlọ́run tàbí lè rójú rẹ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ áyà ní bẹ̀rún Al-Qur'an tọ́lọ́ ti ń pa wá láṣẹ ìpáyọ̀ Ọlọ́run. Àgà Surat Al-Imran, Quran chapter 3, áyà 102, tọ́lọ́ ni ya ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun. Ọlọ́run pẹ̀ jẹ́ pẹ̀lú ọba gbọ́, ẹnùgbàgbọ́ dòdòdó, ẹpáyọ̀ Ọlọ́run ní pápá ìpáyọ̀ Ọlọ́run, sì gbọ́dọ̀ jáde láyé àfikẹ́ jáde tó jẹ́ mùsùlùmí. Ilé ìlú di ọ̀ràn fáwà mùsùlùmí, ọkùnrin wa ní, obìnrin wa ní, ọmọdé wa ní, àgbàlagbà wa ní, olówó ní, tálákà ní, onímọ̀ ní, àárín wa ní, tí ó mọ̀ ní, ọmọdé ní, àgbàlagbà, gbogbo apáta ọkùnrin obìnrin ní ẹ̀rí. Ó di ọwọ́ wa ká mójútó ẹ̀sìn wa. Ọlọ́run la gbọ́dọ̀ jáde láyé àfikẹ́ jẹ́ mùsùlùmí. Al-muhafazatu ala din, ìmójútó ẹ̀sìn. Al-hifaz ala din, ìmójútó ẹ̀sìn ká má jẹ́ kẹ́sìn bọ́mọ́ wa lọ́wọ́. Gbogbo tí gbẹ̀sìn lọ́wọ́ ẹni ká má jẹ́ kó gbẹ̀sìn lọ́wọ́ àga Islam. Wala tamutunna illa antum muslimun. Ọlọ́run lẹ́gbọ́ jáde lábẹ́ jẹ́ mùsùlùmí. Báyò kí nira náà tó, àìrówó náà ni, ìnira tara ní, tàìsàn ní, àìrọ́mọbí ní, gbogbo tí máa jẹ́ ìpèníjà ilé ayé ń bí
kọ̀bọ̀ ṣẹlẹ̀ sí rẹ̀ mùsùlùmí kò wá sọ ẹ̀sìn rẹ̀ lẹ̀ wala tamutunna illa wa antum muslimun. ọlọ́lá ẹgbọ́ ọjá ìfẹ́ká ẹjẹ́ mùsùlùmí ọdọ́wọ́ ẹni kọ̀kan wa káyẹra wa ogun láti bọ́lọ́ bá wà lò lọ́lọ́dán lápapọ̀ ọkọ ní ẹ ìyàwó ẹnkọ́ ìyàwó ní ẹ ọkọ ẹnkọ́ òbí ní ẹ ọmọ ẹnkọ́ ọmọ ní àwọn òbí ẹnkọ́ olórí ní ẹ ọmọlẹ́yìn ẹnkọ́ aládùgbò sáládùgbò ẹbí sẹ́bí ọ̀rẹ́ sọ́rẹ́ ẹ̀rì mùsùlùmí dáìmà yattaqullah gbogbo ẹ̀yọ́ ma pààyọ lọ́ọ̀bá ni anábi sọ́jọ́ kọfọ́kọ́ náà sàábẹ̀gbé ó ní taqullah haythuma kunta ma pààyọ lọ́ọ̀bí tó bá ti dé ìyẹn pé fọlọ́run sọ́kàn tẹ̀lófin ọlọ́run ma kó mú tó bá ṣe pátá lọ́ọ̀bá rí torípé ọlọ́ọ̀bá ní Suratu Nisa ó ní òun jẹ́ tí mójútó wa òun jẹ́ alámójútó wa ọdọ́wà ní kọ̀kan wa bẹ́ẹ̀ tó wá sọ wá ní ọ̀sẹ̀ tó lọ lórí àdáhíyàtò al-ula lil-maut ìnira àkọ́kọ́ tí kú mú dání ó náà ni sakaratul maut sakaratul maut ó náà ni ìjẹ̀rora kú tààsì fún a ní àlàyé oṣìṣì lórí ìjẹ̀rora kú yìí pé kò sẹ́nìkan tí ó kú tí ò ní jẹ̀rora ìjẹ̀rora ìwá lè jùra wọn lọ nígbàtọ́lọ́wọ́ ti yọ àwọn ànábì ọlọ́ọ̀bá lẹ̀ lórí ìjẹ̀rora ikú agaga nípa Muhammad sallallahu alaihi wasallam tí a rọ̀ pé ìmọ̀ ń bẹ fún kú ìjẹ̀rora ìmọ̀ ń bẹ fún kú ìjẹ̀rora táwọn onímọ̀ sí sọ wípé àwọn àfẹ́ẹ̀sì ní ẹni tí Ọlọ́run bá fi kúrò lọ́rùn jù inú ọmọ ẹ̀dẹ́yàn wa Muhammadu sallallahu alaihi wasallam ó náà ni ànábì tó ti bẹ́ẹ̀ náà ànábì náà jẹ́ ra ikú fama baaluna gbùláfẹ́wà kílà wá jẹ́ torí díẹ̀ ká máa múra lẹ́dẹ̀ ikú ọmọ tìnira ní àbí ọlọ́ọ̀bà alẹ́kọ̀ọ́lá ọlọ́ọ̀kó sí kú ní ọ̀rọ̀ fún wa abalẹ́lẹ́ẹ̀kejì inú àwọn nǹkan tí kú mú dání tí kú láfẹ́ tẹnmọ́ lè ní o náà ni ru'yatu malakil maut ru'yatu malakil maut aw ru'yatu malaikatil maut o náà ni kẹni ó fẹ́ kú kórí màláíkà kú kẹni ó fẹ́ kú kórí màláíkà ikú ara tí kú mú wá ní ẹ̀rí tàbá ń káyà lókù wá ní kẹrin àwọn àyà kan bẹ tọ́jọra wọn lórí ikú ìgbà mí ń bẹ Ọlọ́run àlò gbólò maut ikú náà ni ìgbà mí ń bẹ Ọlọ́run àlò gbólò wafat ikú náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú agbólò tí túmọ̀ sí ikú ìgbà mí ń bẹ Ọlọ́run àfikú ti sọ́dọ̀ ara rẹ̀ gan kún ló mọ́ ń pààyàn fàpẹẹrẹ tàbí Suratu Zumar àyà 42 Ọlọ́run ní Allahu yatawaffal anfusa hina mawtiha Ọlọ́run ló mọ́ ń pa ẹ̀mí nígbà bá fẹ́ kú ó ló mọ́ ń gba ẹ̀mí nígbà tó bá fẹ́ kú ìgbà mí ẹ̀wẹ̀ Ọlọ́run àfikú ti sọ́dọ̀ màláíkà kú ẹ̀rì inú Suratu Sajida ayẹlẹ́ ẹ̀kọ́kànlá Ọlọ́run ní kul ìrẹ́ ànábì sọ fáyé yatawaffakum malaikatul maut alladhi wukkila bikum màláíkà kú ló máa ń pààyàn ìrẹ́ ànábì sọ fáwọn èèyàn tó ń bá sọ̀rọ̀ pé màláíkà kú ló máa ń pààyàn
tó wọn náà bá lékẹ́ ọlá fi kẹ́ ẹ máa kú kọ́lọ́rùn ẹ̀rẹ̀ wúkìlà bí kò agbẹ́kọ̀ọ́yìn lọ́rùn pé ìjọ ma gbáyìn rẹ̀ níbẹ̀yẹ Allah subhanahu wa ta'ala yudifu lil mauta ila malakil maut ó fi ikú ti sọ́dọ̀ màláíkà kú Ọlọ́run ní thumma ila rabbikum turja'un nígbàtí kú bá wá páyín tán ẹ wá padà sọ́dọ̀ Ọlọ́run báyìí ọ̀dọ̀ Ọlọ́run báyìí láàdáyìn padà sí nígbà mí ẹwẹ̀ yudifu Allah subhanahu wa ta'ala lil maut ila awani malakil maut ngbàmí Ọlọ́run bá fi kú tì sọ́dọ̀ àwọn olùrànlọ́wọ́ tí ń ran màlẹ́kà kú lọ́wọ́ láti pààyàn ẹ̀rì Suratu An'am ní 61 Ọlọ́run ní tawaffati rusuluna wa hum la yufarritun ó láwọn òjíṣẹ́ wa yàní malaikatul maut àwọn màlẹ́kà kú ìní wọn máa ń pààyàn wọ́n á pa ọmọnìyàn kan wa hum la yufarritun wọ́n kìí ṣe mistake wọ́n ní mọ́ ẹ̀ tí ó yẹ kí wọ́n mú pẹ́pẹ́nú ẹbí ẹni ó kéré jù lásìkò ẹ̀bá tó oníwọ́n mú wọ́n ìkọjá àlà tó ẹgbẹ́ ẹbí jẹ́ mẹ́wàá ẹjọ́ kan péré lọ́lọ́ni wọ́n mú wánú mẹ́wàá yẹn wọ́n ni mú méjì lẹ́bàá sì jẹ́ mẹ́wàá tọ́lọ́ní ká máa kó mẹ́jọ bọ̀ ń bẹ̀ wọn ní gbogbo wọn wáhùn lẹ́fàrìtù gbogbo dáwà sọ́lọ̀ yìí ìtọ́lọ́wọ́n bá fi tì sọ́dọ̀ màláíkà kú ìtọ́lọ́wọ́n fi sì sọ́dọ̀ màláíkà tí wọ́n ran màláíkà kú lọ́wọ́ gbogbo ẹ̀ pátá lọ́dọ̀ rẹ̀ mùsùlùmí al-mutawaffa ẹni ó bá ti kú ìwẹ̀n ó bá ti kú fil haqiqati ní pápá rẹ̀ ẹ̀rì tawaffahu Allah subhanahu wa ta'ala Ọlọ́run ló pa Ọlọ́run bá ló pa tó gbé ní ọkọ̀ Ọlọ́run ní al-mumit bá ti máa pa ní kọwa rán màlẹ́kà kú ọ̀rán sẹ́ni wọn màlẹ́kà kú lè dáyàn pa lẹ́yìn Ọlọ́run ó sì wà ní ẹ̀rì ilé ìjẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ tàbẹ́ kọ́lé ní ta ní ìpani Ọlọ́run ìpani ṣùgbọ́n fún àwọn kan níṣẹ́ panipani ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àgbàlagbà wọ́n máa ń sọ dárúkọ màlẹ́kà kan wọ́n máa ń pè màlẹ́kà kú wọ́n ní Azra'ilu wọ́n náà ìka kú ni kùsáyà kanú Al-Qur'ani tó tọ́ka sí kùsáyà ànábì kan tọ́lálàáfíà tọ́ka sí pé ó kọ màlẹ́kà kú nù ìtàlùkọ́ ní jáàmà tàbí jáàmà ní pé malakul maut màlẹ́kà kú ṣùgbọ́n yẹ orúkọ rẹ̀ òfin àwà nígbùnà tí wá rí orúkọ rẹ̀ wọ́n bá pàdé inú àwọn ìwé àwọn alùkìtàbí inú àwọn ìwé Yahudi inú àwọn Israeliyat ọ̀rọ̀ àwọn Israeli torí díẹ̀ láàgbọ́dọ̀ máa sọ pé Azra'ilu màlẹ́kà kú ọ̀lẹ́rì tó bẹ́sẹ̀ nílẹ̀ inú nǹkan tàà fi máa mẹ́rin inú ẹ̀sìn ìtàlùkwá ní pé tí a dí sí pé oníkàwà náà máa pé malakul maut màlẹ́kà kú malaikatul maut àwọn màlẹ́kà kú malakul ẹyọkan olórí nù màláíkà àwọn tí a ń bá ṣiṣẹ́ nù àwọn ni wá máa gbẹ̀mí àwọn sọ yí pé bí a wá lọ náà ni wípé nínú àkídà àwa mùsùlùmí nínú gbàgbọ́ àwa mùsùlùmí òun náà ni pé ọmọnìyàn tó fẹ́ kú a máa rí màlẹ́kà kú
ọmọ ìtọ́ fẹ́ kú a máa rí màláíkà kú. A ní àwọn ayat wa hadith, a ní àwọn ayat Qur'an àti àwọn ọ̀rọ̀ ànábì tó tọ́ka sí pé ọmọ nìyàn tó bá fẹ́ kú ó lè rí màláíkà kú. Àwọn àbá ti ṣàlàyé lé lórí rẹ̀gẹ̀dẹ̀ ẹ̀rẹ̀. Wọ́n lẹ́rí màláíkà kú yìí ń gbó lọ́mọ ni a máa rí. Wọ́n lọ́mọdé ọmọ rí màláíkà kú tàbí àwọn màláíkà kú tó ẹ̀pẹ́ ẹyọkan ló bá wá ó lè rí, tí a bá pọ̀ ó lè rí, tí wọ́n á dé sọ́dọ̀ bí àlejò. Wọ́n ní ọmọ ni a máa rí kubaylu wafatihi nígbà tó kù díẹ̀ tí ó kù, nígbà tó kù gẹ́rẹ́ tẹ́mẹ̀rí ó kù lára rẹ̀. Wọ́n ní tanzilu alayhi, àwọn màláíkà yìí wọ́n á wọlé tọ̀ bí àlejò. Wa tajlisu qariban minhu, wọ́n á jókòó sọ́ọ̀kan tó súnmọ́ wọn ní jìnà sí, wọ́n á jókòó wọ́n máa wò. Wọ́n lẹ́fẹ̀ẹ́ pé ń gbà mí ń bẹ òkú ọkàn máa wò báyìí ni àwọn màláíkà yìí ló ń rí ẹ̀rì. Wọ́n ní kọ́dí ẹ̀tọ́ àdẹ́sùmá ìgbà mí ẹ̀wẹ̀ àwọn màláíkà kú yìí wọ́n máa bá ọmọnìyàn sọ̀rọ̀, tọ́mọnìyàn náà máa bá sọ̀rọ̀, tí wọ́n máa communicate. Ìgbà mí ń bẹ inú màláíkà yìí ọmọ ìtọ́ fẹ́ kú wọ́n máa fún ní sinmi ẹ̀rì yìí òhò, wọ́n fi lọ́kàn balẹ̀, wọ́n fi lọ́kàn balẹ̀, wọ́n fi lọ́kàn balẹ̀, pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ̀mí rẹ̀ jáde pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìgbà mí ń bẹ ba'duhum inú àwọn màláíkà yìí yubashiruhu bin-nar, tí wọ́n ma fún ọmọ ní ẹni rò pé iná lọ́lọ́ iná lọ́lọ́ iná lọ́lọ́. Ìgbà mí ń bẹ wọ́n ma mú nírò ní bil-janna, àjánà lọ́lọ́ ẹ̀rì. Yẹ́lọ jẹ́ bàbá abúrúkọ yìí sọ̀rọ̀ mọ̀kànlọ́ sọ́nà Kitabu Ruh. Bàbá ní innal malaikata tanzilu ala muhtadar, wọ́n ní ẹlọ rí mọ́ àwọn màláíkà máa bẹ́ntọ́ wọ́n máa sọ̀gásọ́rẹ̀ tó fẹ́ kú. Wa tajlisu qariban minhu, tí wọ́n á jókòó sí tó sí ẹ̀. Wa yushahiduhum àyánà, tí ó sì máa rí ẹni ojú báyìí ẹ̀rì. Fatadathuna inda, tí wọ́n sì máa sọ lọ́dọ̀ ẹ̀. Wa ma'ahum akifan, tó gbígbà mẹ́ ń bẹ wọ́n á gbé aṣọ kú ẹ̀ dání, wọ́n á fọ́sọ kú hàn akifan, aṣọ kú wọ́n á fi hàn aṣọ kú ẹ̀rẹ̀ ẹ̀rì. Wal hanud, gbà mẹ́ wọ́n á tún gbé lọ́fíndà dání ẹ̀rì. Ó ní imma bil janna, wọ́n wà máa sọ gbogbo rẹ̀ tó fẹ́ kú ìgbà wọ́n máa sọ fẹ́ lọ́gbà aljanna lọ́lọ́, wa imma minan nar, tàbí iná lọ́lọ́. Wọ́n tó pẹ́gbà mí ń bẹ táà tí a ń bẹ ní ọ̀dọ̀ ẹmù tó bá fẹ́ kú, tí a bá ń ṣe àdúà fún ẹni tó fẹ́ kú yóò àmìnú àmàlẹ́kà iná masáàmì ọlọ́run jára yóò yá àmì ẹnọ́sọ̀rọ̀ àmì ikú náà àsìfẹ́ pani ẹ̀rí. Wọ́n bá kanáà kọ́dẹ̀ yusallimuna ala al-muqtada, ìgbà mí ń bẹ àwọn màláíkà máa sálámà sẹ́ tó fẹ́ kú, salamu alayka ya fulan, ọlọ́lọ́nkọ́ mọ́ bẹ́ẹ̀rẹ̀ lágbájá, wọ́n wà síra hàn nánú malaikatul maut, àwọn màláíkà kú. Jina linasi ruhik, àwọn láti wá gbẹ̀mí ẹni
wọ́n tó gbóhùn náà a sì máa dá wọn lóhùn pẹ́gbà mí ń bẹ òyẹ̀rọ́tò aléhìm taratan bi lafzi ẹlòmí a máa dá wọn lóhùn pẹ̀lú gbólóhùn tí wà alaykum salam. àwọn tó bá ń bẹ ní ẹgbẹ̀gbẹ̀ ìtàlẹ̀ ń kí ánàkaná kí mi ẹ̀yìn orí wọn ní àwádá wá wà lẹ́gbẹ̀ oúnjẹ àní rí oún ti rí wọn oún ti gbàlejò wọ́n nígbà mí ń bẹ bí ìṣàrátì wọ́n ní ìtọ́ka ní ó fi kí wọn ó lè mi orí báyìí àwọn ọmọ ìkẹrì sí òsì kàtẹ́ mẹ́rí a ní àkàní sálàmà gbámí ọwọ́ gbámí ẹsẹ̀ wọ́n nígbà mí ń bẹ yóò fi ọkàn kí wọn á fi ọkàn dásánà padà wọ́n ní ẹ pé ẹyẹ tó lẹ́tà máa kánú minutek nígbàtí ọba lè sọ̀rọ̀ táwọn màlẹ́kà kú bá kí tí ó lè sọ̀rọ̀ afọkàn dáhùn kò lè ṣètọ́ka afọkàn dáhùn ẹ̀rẹ̀ wọ́n nígbà mí ń bẹ ìyá máa gbọ́ tàbá wà lọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ kú fẹ́ẹ̀kọ́ máa gbọ́jọ́ máa sọ pé ahlan wa sahlan marhaban ahlan wa sahlan marhaban bi hadha al-wujuh wọ́n ní kọ́ máa sọ pé ẹ máa wọlẹ̀ ẹ máa rọra ẹ̀yin ojú dáadáa tọ́tọ̀ mẹ́wàá ẹ máa wọlẹ̀ ẹ máa rọra ẹ̀yin ojú dáadáa tọ́tọ̀ mẹ́wàá táwàtá sí ń bẹ ní àyíká ẹ̀dọ́wẹ́kọ̀ ẹ̀dá nìrí kankan ẹ̀rẹ̀ tó délé o náà ni a fìrí pé ó ṣe rínú Imam Ghazali nígbàtẹ́lẹ̀ wá máa ń ṣẹlẹ̀ jù ó ní inda gargara kọbílà gargara ń gbọ́ bá dé kó èyàn fẹ́ pọ̀kákú tó bá kú díẹ̀ tá máa pọ̀kákú ó náà ni amalẹ́ka ìmọ̀dé amalẹ́ka tí ma wá wáyé tí ma wá pààyàn ọlọ́pàá sí méjì ni wọ́n àkọ́kọ́ malaikatu rahma amalẹ́ka aláàánú tí ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ẹnà fẹ́ kú lò ó sì rẹ̀ malaikatu al-azab amalẹ́ka oníyà tí ó fi ìnira bẹ́ẹ̀nà fẹ́ kú lò kí ni máa dé tán malaika aláàánú fi wá kí ni máa dé tí a malaika oníyà fi wá bàbá sí lólé ayé wa bàbá sí lólé ayé wa ní ó sọ̀rọ̀ malaika wo ni wọ́n ń bọ̀ apáwá ẹ̀rẹ̀ idha kana al-mayyit aw mutadar mùmínà tó ẹgbẹ́ ní ọfẹ́ kú yìí ọba jẹ́ olùgbọ́lọ̀ ọba gbọ́ ọkùnrin ni o obìnrin ni o ọmọdé ni o àgbàlagbà ni o èyàn ọmọdé tó ti bàlágà tí ẹ̀sìn ti rọ̀yàn lé lórí ló bá fẹ́ kú olówó ni o tálákà ni olólórí ọmọlẹ́yìn ni tanzilu alayhi malaikatu rahma àwọn màláíkà aláàánú ni wọ́n wà bá bí bushra pẹ̀lú ìròdùnú yubashirunahu wọ́n mọ̀ fún ní ìròdùnú ẹ̀rí tẹ́bá kásọ́tò Fusilati ayatati ọlọ́nínà alladhina qalu rabbuna Allah lẹ́dọ́jú àwọn tí a sọ pọ́lọ́ lọ́wọ́ bá wọn thumma istaqamu tí a sì dúótì wọ́n gbogbo la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam wọ́n gbogbo la ilaha wọ́n sì dúótì thumma istaqamu wọ́n yẹ wọ́n wọ́n bò mí wọ́n sáwó wọ́n ṣe múlẹ̀ wọ́n ṣẹbọ
wọ́n dúró sí ojú ọ̀nà Ọlọ́run ó ń dùn wọn yẹ̀ wọn ògbò nínú ẹ̀sìn Islam ó ń kan wọn yẹ̀ wọn ògbò nínú ẹ̀sìn Islam ó ń gbóná wọn yẹ̀ wọn ògbò nínú ẹ̀sìn Islam ó ń tutù wọn yẹ̀ wọn ògbò nínú ẹ̀sìn Islam. Ọlọ́run ní tatanazzalu alayhim al-malaika ọlọ́màlẹ́kà wà bá wọn sọ pé alla takhafu ẹ má bẹ̀rù wọ́n tó fẹ́ kú má bẹ̀rù má páyà don't fear má bẹ̀rù bí ọ ń lọ má bẹ̀rù wala tahzanu má bànújẹ́ ní tó fẹ́ fílẹ̀ àwọn ìyàwó ẹ̀ àwọn ọmọ ẹ̀ má bànújẹ́ bá wọn wabshiru bil jannati allati kuntum tu'adun wọ́n ma fún ní òdùnú àlìjẹ́nà tó lọ́bá ṣe ní àdéhùn fún yín inú ọwọ́ àlìjẹ́nà ẹ̀ àyà ni bí ó tó ní Suratu Fajr ní àyà 27-30 ọlọ́ni ya ayyatuhan nafsul mutma'inna ọlọ́ni mo pèrè ẹ̀mí tọ́ka ẹ balẹ̀ irji'i ila rabbiki rọ́díyàtà mọ̀rọ̀díyà padà sọ́dọ̀ lọ́ọ̀bá rẹ tó dá ẹ lẹ́nu tí ń dùnú tàbí dùnú sí lẹ́yìn tó ń yọ́nú tàbí yọ́nú sí fadkhuli fi ibadi kó sínú ẹrú mi fadkhuli jannati ọ̀nà gbàdára mi ẹni ó bá fẹ́ kú àmàlẹ́gà ní ó sì bá pàdé ní bá sì ẹni rẹ̀ wọ́n ní jọ àbúlẹ́bùnà bá sì fẹ́ jáde láyé lórí aláàtàlà ní ọmọ wọ́n láti á wà níbi tó wà wọ́n ń gbọ́ tí wọ́n ń káyà yìí wọ́n ma wọ́n tí a ń ká gẹ́gẹ́ bí ẹ̀kọ́ màlíkà ni wọ́n ká wọ́n sí lákin wọ́n sojú kòkòrò bí ó dé sí bí ó dá ní àbí Ọlọ́run níjọ́ àbákú màlíkà aláàrùn kan wá bá wà kí wọ́n fún wa ní ròdù ní àlìjánnà ọlọ́mọ́sá síbẹ̀ fún wa amma idha kana mu'tadhar kafiran aw munafiqan tó bá tán bá wá fẹ́ kú yìí kèfèrí pọ́nbélé ni àbí mùnáfìkí kò gbọ́lọ́ ń gbọ́ rárá kèfèrí ni tàbí mùnáfìkí ni ó ṣe ń ṣe Islam ló tó ń sáwó òun náà ni ní mọ́sálásí òun náà ni ní ṣọ́ọ̀ṣì òun náà ni ríparíparípa mùnáfìkí ni ṣùgbọ́n dúró sínú kèfèrí pọ́nbélé nù wọ́n ni fatanzilu alayhi al-malaika àwọn mẹ́lẹ́gà náà wà bọ́ náà yubashirunahu bin-nar wọ́n wá fún ní ròóná wal-wa'id wọ́n wá fún ní rò ìlérí ìyà tọ́lọ́bá sílẹ̀ dé ọ̀fẹ́ kú ojú àrí wàhálà tàbí Suratu An'am Quran chapter 6 ayah 93 ọlọ́ni walau tara idhil zalimuna fi ghamratil maut ọlọ́ni rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ìrọmọnìyàn nígbà tó bá rí àwọn aláìgbàgbọ́ àwọn alábòsí àwọn mànábì kẹ́ẹ̀sì àwọn ẹlẹ́bọ fi ghamratil maut nígbà tí a bá ń jẹ ìrora ikú wal malaikatu basitu aydihim ọlọ́nà màláíkà wọ́n gbé ọwọ́ wọn mẹ́sẹ̀ tó yẹ wọ́n gbé báyìí tí wọ́n máa lò pẹ̀lú tí a bá mú dání gbà akhriju anfusakum ọya kẹ́mì ma bọ́ta al-yawm lẹ́ni juzawna adhabal ud a sàn ní ẹ̀san ìyà tí sọ ìdẹ̀ ní àbò ìyà tí sọ ìdẹ̀ yẹpẹrẹ bima kuntum taquluna ala Allahi ghayra al-haqqi torí sọ́kùsọ̀lẹ́ sọpọ̀ ọlọ́run ìgbọ̀n bẹ láyé sọ́kùsọ̀lẹ́ sọpọ̀ ọlọ́run òbímọ olóbímọ ọlọ́run ní olóníyàwó
3 in 1 ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ̀ ń sọ tó pa ọlọ́run ẹ̀ ń parọ́ mọ́ ọlọ́run ẹ̀rì gbogbo tí ọ̀lá ìpọ̀lọ̀ wa kuntum an ayatihi tastakbirun lẹ́yìn náà ọ̀rọ̀ ọlọ́run ẹ̀sì gbéraga sí gbogbo ní ẹ má ṣe lẹ́ ń ṣe ó ní ẹ má jalè ó ní ẹ má mutí ẹ má ṣe ṣìnà ẹ má parọ́ ẹ má pààyàn ẹ má ṣẹbọ obìnrin ni ẹ má rìn òhò ẹ má ṣe ṣìnà gbogbo tọ́lọ́lọ́wọ́ ọ̀fẹ́ ní ẹ̀lẹ́lẹ́ lẹ́ẹ̀kakún ẹ̀rì ayàkan lẹ́yìn náà tàtún wo Suratu Waqi'a Suratu Anfal àgbà Suratu Anfal ayà 50 ọlọ́lúwà law tara yatawaffa alladhina kafaru lil malaikati ọlọ́nírí tó bá rí rẹ ọmọnìyàn tó bá rí àwọn tí wọ́n jẹ́ kèfèrí nígbà màlíkà bá fẹ́ pa wọ́n yadribuna wujuhahum wa adbarahum ọ̀nà màlíkà ọmọ gbá wọn bí wọ́n ṣe ń gbá lójú wọ́n mọ̀ gbá lẹ́yìn tí wọ́n mọ̀ lú ẹ̀rẹ̀ wadhuku adhabal hariq wọ́n ẹtẹnubọ̀ ìyà ìyà tí jó ní dérú bó sì máa sọ fún lẹ́mọ̀jọ́ ma dàmú tó mọ̀ húríà yéè ìyà orí mi ò yéè àmàlíkà náà lò wọ́n ní inú tí a fi mọ̀ pé ọmọnìyàn tó fẹ́ kú ó lè rí màláíkà ní àmì ní pé sòkóso lè bá sọ kójú sá máa wò báyìí kanàbá kójú ẹsá rán kó sá máa wò kán àpẹẹpọ̀ orí màláíkà ni wọ́n ní bákan náà àpẹẹpọ̀ màláíkà dé ni wọ́n ní bákan náà ìrìtìkáìlì àdọ̀ kí àwọn ẹ̀ka ara dásẹ́lẹ̀ ọwọ́ tó máa lò tẹ́lẹ̀ ọwọ́ lókè máa ẹ̀rẹ̀ wọ́n ní inú ẹ̀ náà tó ní burúdù rijis kára tutù ẹ̀fọ́ kan lára ní ìsìnkú gbóná ọkàn tutù wà ní ọlọ́nà inú ẹ̀ ní kí ọkàn dásẹ́lẹ̀ ọkàn mímọ̀ ní píkì ma wọ́n ní gbogbo yẹn ó ń túnmọ̀ yí pé ọ̀dásẹ́lẹ̀ eléyìí ni wọ́n ń pè ní ru'yatul malak aw ru'yatul malaikatil maut ìrí màláíkà kú tàbí ìrí àwọn màláíkà kú nígbàjẹ́ máa fẹ́ kú ọ̀kanú méjì ni kò sí ẹ̀dà kú màláíkà láàánú láàrin tàbájẹ́ ni ọlọ́run tàbí màláíkà oníyà láàrin tàbájẹ́ lẹ́sẹ̀ àwọn màláíkà jẹ́ wọ́n máa gbẹ̀mí méjèèjì yìí ìgbàtàwọn àfáà ń tú àyà Suratu Nazi'at àyà àkọ́kọ́ sáyẹ̀lẹ̀ kejì ọlọ́ni wa nazi'ati gharqa wa nashitati nashta wọ́n náà màláíkà méjèèjì lọ bá rọ ibẹ̀ ọlọ́bá ló ń búra pẹ̀lú àwọn màláíkà tí wọ́n máa gbẹ̀mí àwọn kèfèrí ní tipátipá gharqan wọ́n fáyà àwọn afọ́ sáráyé wọ́n tọ́lọ máa fẹ́ gbẹ̀mí kèfèrí ó dàbí ayé ẹran tààpá tàwà ń bú àwọ̀ rẹ̀ láyé tàwà ń fà wọ́n ní bí sí máa rí lára ẹran yẹn bẹ́ẹ̀ náà nígbàtà màláíkà bá fẹ́ gbẹ̀mí lára kèfèrí bẹ́ẹ̀ ló sì rí wọ́n náà zọ àtọ̀gọ́rùkọ̀ ọlọ́mọ búra pẹ̀lú màláíkà tí wọ́n máa ń gbẹ̀mí ẹjọ́ ọ̀gbọ́nà bá gbọ́ ní tipátipá wọ́n náà ṣìtọ́dì náà ṣìtà ó sì búra pẹ̀lú màláíkà tí wọ́n máa ń gbẹ̀mí àwọn olùgbàgbọ́ òdodo díẹ̀díẹ̀ wọ́n jẹ́ máa bẹ́ gbẹ̀mí mùmínì náà màláíkà yìí ní ìgbà tí a tókùn bọ ẹran lọ́rùn táwa fẹ́ bọ́ táwa ń rọgbọ́n bọ díẹ̀díẹ̀ táfẹ́ kó lẹ́ran lára tó ìdílé ọdọ̀wọ́ ẹni kọ̀kan wá ká má gbàgbé ikú ní ìṣẹ́jú kan
ká máa rántí ẹ̀ ó náà lè gbìyànjú àjò wa àwọn wàhálà tó bá kúrin nìyẹn àkọ́kọ́ ó náà ni ìjẹ̀rora kú ẹlẹ́ẹ̀kejì kárùn àmàlẹ́kà kú ní bàbá dìbà fẹ́ kú àbẹ́ọ̀nà ọba lẹ́kẹ́ọ́lá nígbọ́ta àbànà gbọ́lọ̀ màlẹ́kà aláàánú gbọ́lọ̀ yásíwá kó márùn mẹ́ka àwọn oníyàsíwá kátọrọ àforí olùbẹ̀rẹ̀ síwájú